ẹ kú dédé wòyí o ẹ̀yin fáǹsì bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà. So ìlù tí bàbá wa Adéwọlé onílù ọlá tí wọ́n lù fún bàbá wa Àyìnlá nínú orin la ṣe wá bá Fesemule kó bá wa yànnàná ẹ̀ kó bá wa tú. So ẹ̀yin fáǹsì bàbá wa ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá wa ká lọ. Fesemule ṣó ti yá. Ó yá kí ló gún mi ṣe tó lóun fàárẹ̀ jù. Ìgbẹ́ lójú ó tì kàkà ké bí ó pàjánàkú ìgbẹ́ lójú ó tì volume 1 side A Ògún Àjọbọ wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ń ṣeré wa òun nìyẹn. Okay. Side B nìyẹn kì í ṣe volume 2 o side B side A tó jẹ́ volume 1 side B. So ní kò gbàgbé ẹnìkan Ọlọ́run ọba kò gbàgbé ẹnìkan. Àjòjì bó nílẹ̀ dúlà kí ló ṣe jẹ́. Adéwọlé ọkọ̀ sílífà ẹ̀ràn kí la ó fi wé òjò yìí bá pẹ́kun ẹ̀ràn kí la ó fi wé. Mo rò pé àwọn èèyàn sọ wípé ẹ̀wà àyà àbejì ọdọọdún la ó máa jẹ́ ẹ̀wà àyà àbejì ọdọọdún la ó máa jẹ́. Ẹ̀wà àyà àbejì kẹ̀ ṣe bẹ́ẹ̀ máa ń gbọ́ orin dáadáa. Mo máa ń gbọ́. Ṣé ẹ̀yin gbọ́ tí Àyìnlá Ọmọwúrà kí ìyá àbejì kan nínú orin? Òun náà ló yà mí lẹ́nu ló yẹ kí n wá. Ẹ mọ̀ pé Àyìnlá Ọmọwúrà Adéwọlé àwọn orin tí wọ́n ń kọ àti ìlú tí wọ́n ń lù kò ń ṣe ìlú ọmọ kékeré. Gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe máa sọ pé no be child's play. Kò sí nǹkan tó kan ẹ̀wà àyà àbejì papọ̀ mọ́ àjòjì kí bó nílẹ̀ dúlẹ̀. Ká nípa Àyìnlá Ọmọwúrà bá kí ìyá kan tó ń ta ẹ̀wà nínú orin ẹni ìsinmi a máa sọ pé òun ni Àyìnlá Ọmọwúrà ń báwí. Tó bá ti dínú volume 5 màmá ṣàlàyé nǹkan kan fún yín. So ọ̀pọ̀lọpọ̀ bàbá mi Ẹnjìnìà Akíntúndé Akínláwọn àwọn ló jẹ́ kí n mọ nǹkan tí ìlú yẹn sọ bẹ́ẹ̀ pé ẹ̀ràn kí la ó fi wé òjò yìí bá pẹ́kun ẹ̀ràn kí la ó fi wé. Ẹ̀yin náà wo orin tí Àyìnlá Ọmọwúrà fi bẹ̀rẹ̀ ó ní àjòjì bó nílẹ̀ dúlẹ̀ kí ló ti jẹ́. Tó bá wo ìlú yẹn ẹ̀ràn kí la ó fi wé òjò yìí bá pẹ́kun ẹ rí pé ó papọ̀ mọ́ àjòjì ń bó nílẹ̀ dúlẹ̀ kí ló ṣe jẹ́ ẹ wọ ọmọ ẹrú tó lóun fẹ́ ṣe bí ọba tó bóyá jẹ́ nìyẹn. Ẹ ṣé gan. Ara wọn ni ọtí sáàmù ìyànjá rẹ̀. Sọ́rí pé bòrò lẹ́gbẹ̀rún ẹ̀kan. Ire ni wọ́n ṣe mi ò ní ṣèyí tí ò dá. Ire ni ó ṣe mi ò ní ṣèyí tí ò dá. Àlàó baba sílífà mi ò lè ṣèyí tí ò dá. Ire ni ó ṣe mi ò ní ṣèyí tí ò dá. Volume 2 àjòjì kí bó nílẹ̀ dúlẹ̀ side B ẹ̀ òun la play tán sí. Okay. Volume 3. Kẹ́kùn oyún kájá múra láti yan ọ̀rọ̀ rí ọ̀jọ̀gbọ́n ẹ bá mi gbọ́. Ṣé rí volume 3 ọ̀rọ̀ wà lórí ẹ̀. Okay. Ọ̀rọ̀ tó wà lórí volume 3 ní pé ìlú yẹn ọ̀nà méjì ló pín sí. So ṣó ti nítorí tá bá wo àárín Adéwọlé olóòlù wọ́n sọ pé ìlú yẹn jọ torí nígbà tá a ṣèwádìí dáadáa nǹkan méjì ni àwọn kan ìgbà tá a ṣèwádìí yẹn lọ́dọ̀ àwọn èèyàn dáadáa so wọ́n mú àwọn kan mú ìkan fún mi àwọn kan mú ìkan fún mi so máa wá sọ báyìí kí gbogbo wa náà ká wá fetí gbọ́ ìlú yẹn so ká wá wo ìtí ó bá mu láàrin méjèèjì ìkan sọ wípé kò sí láyé mọ́ òrìṣà tó dáa bí Ọlọ́run kò sí láyé mọ́. Ẹlẹ́ẹ̀kejì lọ báyìí pé àṣà ń gbé lótó àwòdì tó wo bí ẹlẹ́dìyẹ àṣà ń gbé lótó ẹ mọ̀ tábà wọn kọtà ìlọ́wọ́ láti bẹ̀rẹ̀ orin ẹni sàmárí pé gbogbo ẹ̀jọra wọn àṣà ń gbé lótó àwòdì tó wo bí ẹlẹ́dìyẹ ẹ mọ̀ àwòdì àṣà tó fẹ́ gbá tó wojú ẹni tó ní ẹdìyẹ kò sí nǹkan tó máa ṣe ẹ mọ̀ tí wọn àṣà ń gbé lótó wípé àṣà ń gbé lótó ajá ọdẹ tó lé tí ò lè pa ẹ̀rọ sáà nìkan yẹn so tábà ní káwọn abárí pé méjèèjì lọ so ìkànnì méjèèjì ló lọ. Volume 3 side B. Bẹ́ẹ̀yàn ń jẹ́ bọ́ọ̀lù kó ṣọ́ra òbèlè nǹkan sí ẹ nínú lọ́wọ́. Ìmúlò ẹ̀dá láyé ń fẹ́ gan. Olúwa dákun mọ́kànlá láyé ìjáyé orí mi kò ní bí wọn nínú. Ayé ṣe tó pa bàkàrẹ̀ gbogbo yẹn gan o. Ayé ṣe tó pa bàkàrẹ̀ gbogbo yẹn gan o. Ilé ayé dogun. Okay, volume 3 challenge cup 1972 orí òwe side B lélẹ̀ so ká má rí
ìbínú Ọlọ́run ọba ká má rí, àbùkù Ọlọ́run ọba má fi kàn wá, ikú àlèmúntù, ikú ń bẹ àlèmúntù. Ìgbà tó wá lù nìyẹn síwájú dé wá ní má ṣe kú ní tẹ̀lé Ọlọ́run ọba, má ṣe kú ní tẹ̀lé. So bí yẹn ṣe lọ nìyẹn. Volume 4 side A. Àyìnlá Anígilájé ìyọnu ló ń wá, ajá tó dùbú ẹkùn ìyọnu ló ń wá pín, àbí ìyọnu kọ́ ló ń wá? Ìyọnu ló ń wá o. àṣẹ̀ṣẹ̀ jáde síta kan ibire ló máa ń já sí. Yóò gbà yá ọmọ tó báṣu sọ́nà tó forí ìyá ẹ̀ gbọ́pọ́. Àbàtẹnijẹ́ yóò gbà yá ọmọ tó báṣu sọ́nà tó forí ìyá ẹ̀ gbọ́pọ́. Ìyẹn side B nìyẹn. Àṣẹ̀ṣẹ̀ jáde síta kan ibire ló máa ń já sí. àǹfààní dábọ̀ ìgbà ò fẹ́ ní tí òye súnmọ́ mi níbí. Àtọmọ kékeré àtàgbàlagbà ẹ̀sùnlé tètè wá, ẹ máa jó ẹ máa yọ̀, Adéwọlé gbéró tuntun dé. Ìyẹn volume 5 national census side A. Volume 5 side B. Side B. mélòó làrá tó ti tán lọ o, mélòó làrá tó ti tán lọ o, tó ti tán dánù lọ lórí ọsán. èèpo tí máa kó ṣe lóko. So mo wá jẹ́ kí n fọkàn yé yín nísìn nígbà tó béèrè àjèjì kí bó nílẹ̀ dulẹ̀ lẹ́ẹ̀kan tó ní ẹ̀wà yá àbèjì. Ǹjẹ́ mọ̀ pé orúkọ èèyàn ni Adéwọlé fi bẹ̀rẹ̀ ìlú volume 5 yìí? Ṣé mọ̀? Orúkọ Adéọlá baba Sálímọ́ ni Adéwọlé fi bẹ̀rẹ̀ side B. Side B volume 5 yẹn, nítorí pé Àyìnlá Ọmọwúrà ṣe kí ni ó kí Adéọlá náà ní inú ẹ̀, track Adéọlá wà ní inú ẹ̀. So ó ní ó kan ohun tó ń wá adìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó kan ohun tó ń wá baba Sálímọ́, ó kan ohun tó ń wá Adéọlá, ó kan ohun tó ń wá kọtìlù yẹn lọ nìyẹn. So ẹ jẹ́ ká dá dúró báyẹn náà. Ṣé ọmọ onílù lẹ́yìn ni àbí ẹ wá ní ìdílé onílù? No, àwọn kì í ṣe ọmọ onílù, ọmọ alágbẹ̀dẹ là wá. Kódà tó bá dábúlò wa gan lóògùn tó lù gan ṣẹ̀rù gan, ọmọ alágbẹ̀dẹ ni wá. So àwọn ìṣe ọmọ onílù. Báwo ni ẹ ṣe wá mọ gbogbo ìlú yìí? No, mọ̀ kó ṣe ni pé mọ̀ pé research la gbá débẹ̀. So irú àwọn nísìbí mi jẹ́ ìwà ẹni sì tójú bọ ilé ẹ̀rọ olóró ni mi o. Kò gbà téèyàn bá pè mí bẹ́ẹ̀. Bàbá kan ti ẹ̀ wà, bàbá yẹn ló dàgbà jù nínú àwọn elégbé Àlíájì Àyìnlá, bàbá yẹn ti darúgbó gan. Bàbá yẹn mo ṣoore fún bàbá yẹn lọ́dún náà kan náà ni. Èmi náà kọ Ọlọ́run ni pẹ̀lú àwọn fans. So bàbá yẹn wá mọ ìlú Àyìnlá Ọmọwúrà gan, mọ̀ ìlú Adéwọlé gan. Torí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ Àyìnlá, so wọ́n dẹ̀ dàgbà, àwọn àtàyìnlá ọ̀rẹ́ ni wọ́n. So wọ́n sọ débi wípé wọ́n ní pé nígbà táyìnlá bẹ̀rẹ̀ eré nígbà àwọn òbí àwọn òjẹ̀ kọ́ wọn bá wọn ṣe, nítorí pé wọ́n náà ọmọ ọ̀tá ló máa ń kọ nígbà àbí nǹkan kan ẹ̀rọ ra sáà dẹ́mọ̀ kọ́ máa ń kọ́ náà, máa ń sọ wáyé náà pé àwọn kan máa fẹ́ kọ́ ọmọ wọn kọrin. So wọ́n ní pé nígbà táwọn wá rí i pé ọmọ bàbá yìí máa ti ń lọ nínú orin, wọ́n wá padà sí ọ̀dọ̀ wọn. Kódà ẹni tàjọ máa ń lọ sọ́dọ̀ bàbá yẹn gan, tí máa fẹ́ wọlé ibi tí bàbá yẹn ń gbé àwọn olóòṣà wà ń bẹ̀. Ìmí mo lè dé lóun gbá mi kọ́kọ́ gbé nǹkan sẹ́nu ọ̀nà kọ́kọ́ ta kinní ká báwo mi kọ́ máa ṣe ẹbọ fẹ́ lómi máa tún gbórí wọlé síbẹ̀ náà kí bàbá mi fẹ́ rí. Wọ́n ló máa lẹ kí ló ọ̀gbẹ́ni kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé wọ́n rodi fẹ́ni bọ̀dì tó bá ti rodi bẹ́ẹ̀ nítorí bí o lè bá ẹ̀ náà ẹ ká wọlé. Ẹ̀rọ sáà so wọ́n lọ́wọ́ kàn ṣọ́ ẹ̀ láwọn tí ẹ̀kọ́ tẹ̀ ń torí bọ̀ so ẹ̀wọ̀n irú gẹ́gẹ́ bí mo sọ àwọn tọ́tẹ̀ tún à ń ṣe ìsáàṣì débẹ̀ náà àti pé ẹ̀bùn ẹ̀rí pé tí má fẹ́ sọ̀túnmọ̀ lù torí bá bí mi ṣe wà ní ìsìn tí máa ń gbórin Àyìnlá Ọmọwúrà lọ àwọn ibìkan ti mọ àti wọ́n pé mo ti mọ̀ tẹ́lẹ̀ pé táyìnlá bá ti kọrin débẹ̀ mo ti mọ̀ lù tó tẹ̀lé mo ti mọ̀ pé wọ́n máa lùlù ń bẹ́ so ìsáàṣì náà la gbá débẹ̀ Ọlọ́run wà ní kúrò lákàyè.